gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai ó ti padà darapọ̀ pátápátá mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Bẹ́ẹ̀ ni bàbá náà ló ti tú àṣírí nípa ààrẹ àti olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 ìyún Peter Obi tó sì tó jẹ́ kó di mímọ̀ pé kò sí bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe fẹ́ sáré tó. Ó ní àwọn yóò lé kúrò lórí àlééfà lọ́dún 2027 tó sì ní bákan náà ni yóò rí ní ìpínlẹ̀ Kaduna táwọn yóò lé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti gómìnà Sani Uba táwọn yóò lé kúrò ní ìpínlẹ̀ Kaduna lọ́dún 2027. ẹ rántí pé lọ́dún tó kọjá El-Rufai ló máa kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC tó sì lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP, ṣùgbọ́n kò pẹ́ rárá tí El-Rufai tó tún kúrò nínú ẹgbẹ́ òṣèlú SDP tó sì kéde wípé òun náà ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress tí àwọn adarí alátakò tí wọ́n ti panupọ̀ pé àwọn yóò kó àwọn jọ sí láti fi dojú ìjà kọ Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027, ṣùgbọ́n tó jẹ́ pé àfẹnu darapọ̀ mọ́ El-Rufai fọ̀rọ̀ náà ṣe tí kò tí ì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC gangan ṣá lọ́jọ́ 27 nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí, ìyẹn ọjọ́bọ̀ tóòsì ọ̀sẹ̀ yìí ní El-Rufai ló máa ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ìlú Kaduna. ìlú sì ti darapọ̀ níbi tí àwọn ogunlọ́gọ̀ alátìlẹ́yìn àti àwọn olólùfẹ́ tí wọ́n ti wá pàdé ẹ̀ láti máa kàn sára sí i lẹ́yìn tí El-Rufai tó forúkọ sílẹ̀ tán tó sì gba káàdì ọmọ ẹgbẹ́ ADC. inú wa bẹ̀rẹ̀ sí ni máa tú àṣírí níbẹ̀ ló ti jẹ́ kó di mọ̀ pé ìdí tó fi pẹ́ kóun tó darapọ̀ mọ́ ADC ní àdéhùn tóun àti àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò ní oníṣẹ́ wọn mọ̀ pé àwọn ti wà ní ẹgbẹ́ òṣèlú SDP. bẹ́ẹ̀ ni Peter Obi òun jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party, ó ládéhùn táwọn ṣe fún àwọn adarí ẹgbẹ́ náà. ó ní wípé nítorí ètò ìdìbò àtúndì ìdìbò ìyún ìdìbò àwọn aṣojú-ṣòfin tó wáyé káàkiri tó ń pè ní by-election tó wáyé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ní oṣù díẹ̀ sẹ́yìn. ó ní nítorí ẹ̀ táwọn sì ti ní olùdíje nínú ẹgbẹ́ òṣèlú àwọn èèyàn SDP àti Labour Party ni àwọn ṣe bẹ àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò láti jẹ́ kí àwọn sì dúró sínú ẹgbẹ́ náà láti parí ìdìbò náà, pé lẹ́yìn ìdìbò ọ̀hún làwọn yóò darapọ̀. ó lóun ti mú ìlérí tòun ṣẹ báyìí nítorí pé ètò ìdìbò náà ti tán. ó ní òun olóhùn sí ìrètí kí Peter Obi náà mú ìlérí tiẹ̀ ṣẹ kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC nítorí pé òun ò mọ tó tún lè máa ṣe nínú ẹgbẹ́ òṣèlú Labour Party mọ́. El-Rufai wá kàdí ọ̀rọ̀ ẹ̀ nílẹ̀ o. ó ní báwọn ṣe ṣe lọ́dún 2015 táwọn gbá ìjọba PDP dànù, ó ní làwọn yóò gbá ìjọba APC yan ìjọba Tinubu dànù lókè lọ́dún 2027 tóun yóò sì tún gbá ìjọba APC ní ìpínlẹ̀ Kaduna ìyẹn ti gómìnà Sani tóun yóò gbá dànù kúrò ní ìpínlẹ̀ Kaduna.